BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànà kú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ, tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀, má gbé kúò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV. Èdùà Òkè ló dirí ẹwà fákòkò o, bí ọ̀kín bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn, aróyin kẹ́yè kínní, ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin yan wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, bàbá gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Kó ṣẹlẹ̀ ṣe rí ọmọ aráyé ẹ̀ wá gbọ́, ọ̀rọ̀ yìí tún lè gidi gan, ọ̀rọ̀ yìí mà lè ó gbẹnu tán. Ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ, ẹ jẹ́ ká jọ bójú wò, ẹ jẹ́ ká jọ bójú tó, tá a fà sókè tó yí dó borí, bàbá yóò rí. tó yí dó borí, ṣebí bọ́ba yóò rí kedere báyìí lọ́gọ́ ọ̀run wọ̀. Ìṣẹ̀lẹ̀ ńlá lètò, ètò ní ìṣẹ̀lẹ̀ ńlá. Ìṣẹ̀lẹ̀ ńlá lèyí, ìṣẹ̀lẹ̀ gbàgbà, ìṣẹ̀lẹ̀ kabiti, ìṣẹ̀lẹ̀ rabandẹ̀, ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán, ìṣẹ̀lẹ̀ tó jẹ́ tí wọ́n bá sọ létí ẹni èèyàn ó sọ pé rárá irọ́ ni, á ní kò lè ṣẹlẹ̀ láíláí àfi tó bá mójútó. Ṣé Yorùbá ní ìran tó bá di ojú lọ, wọ́n lẹ́nu kedere báyìí náà la fi wò ó, téèyàn ó dẹnúlẹ̀ dẹ̀ẹ̀rẹ̀ báyìí tí ò ní lè pàdé mọ́. Àwọn ìṣẹ̀lẹ̀ tó kọjá làákàyè ẹ̀dá, àwọn ìṣẹ̀lẹ̀ tí ń fi hàn wá bẹ́ẹ̀dá ṣe burú tẹ̀dá ẹgbẹ́ rẹ̀ tó. Ẹ gbọ́, mò ń bọ̀. Ìgbésẹ̀ Ọlọ́run bọ́mọ aráyé bá ṣiṣẹ́ ibi tán, wọ́n á tún máa ní pẹ́jálẹ̀ jáǹjẹ́ sanra. Olódùmarè ó máa fi àkọ́kàn jẹ̀dá, ènìyàn ló sọra wọn dá tún ní dá. Ẹ máa wí pólẹ̀. Ẹ̀jẹ̀ náà máa sọ wípé ẹja lẹja jẹ sanra o, wọn a sì máa ní tó o bá jẹ èèyàn o ò lè jẹ èèyàn. Ọ̀rọ̀ burúkú ti máa ń jáde látẹnu ẹ̀dá lélẹ́yìí. Gbogbo ìgbà ni mo máa ń fi ṣàpẹẹrẹ wípé ẹ lérí bí kìnìún ti ń jẹ ẹran tó,
ẹ lè rí láéláé kí kìnìún kébi wá pa títí kó ní kìnìún ẹgbẹ́ kìnìún ọmọ kìnìún ẹgbẹ́ òun lòun ó pa tóun ó jẹ torí pé bí ń pa òun kí wọ́n wá bí kó ní ẹṣẹ pé bí ń pa òun ni òun ò sì rẹ́rọ̀ míì tóun ó pa ebi ọmọ kìnìún ò ní pa láéláé. Bẹ́ẹ̀ náà ni ẹ lè rí ẹkùn kébi wá máa pẹkùn títí kó wá sọ pé ẹkùn ẹgbẹ́ òun lòun ó ya jẹfẹ́ tóun ó máa jẹ o ẹkùn ò ní ṣe bẹ́ẹ̀. Inú ọmọ èèyàn ẹ̀dá èèyàn nìkan náà lẹ́tìrì tí ó jẹ́ pé àìríjẹ àìrímu ó dà láàmú tí ó wàá wò pé jẹ́ kí n pọ ọmọ ẹ̀dá ẹgbẹ́ mi kí n fi ṣògùn owó ẹ̀dá mà burú o èmi ò mọ̀ pójú ogun láyé o ǹbá ti múra sílẹ̀ láti kékeré láti ìgbà ìwé mi ni ǹbá ti múra sílẹ̀ o Michael Adé ṣóṣìkú bẹ́ẹ̀ bá ń gbé sí i. yóò máa bójú ogun láyé o bá má ti múra sílẹ̀ láti ìgbà ìwé ni bá má ti múra sílẹ̀ ǹbá wá ìbọn àdá àti ọkọ̀ bárẹ̀kù àtọ́ta bárabọ̀ ẹlẹ́nu mẹ́fà láti jàjà òmìnira ǹbá lọ sílé àwọn tó bá fẹ́ pè mí ní ìdáhùn tí ń bá nílé ẹni gbógun máa fi bẹ̀ ṣe bùdó ìjà bàbá ò dákun dàbọ̀ ọ̀tá hàn wá ò láyé. tó èmi náà bá ra ìbọn ẹ̀tù àtọ́ta ń bá lọ sílé àwọn tí wọ́n bá fẹ́ sọ pé ó di dandan ó kùbi tí wọ́n gbà o èmi náà bá lọ bá wọn jà bẹ́ẹ̀ àmọ́ olódù ọba òkìtì máa jà fẹ́dà yóò kúkú jà fún gbogbo wa. Mo kí yín káàbọ̀ sórí ètò yìí ètò ìṣẹ̀lẹ̀ ńlá tòní ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán ẹ káàbọ̀ sórí ètò ìṣẹ̀lẹ̀ ńlá. Ìṣẹ̀lẹ̀ tòní ò kì í ṣe live ẹ ní rí fóònù pè wọlé lónìí ó nídìí torí pé network ò dáa rárá network ò dáa gbìyànjú ṣùgbọ́n gbogbo networks la try gbogbo wọn ní problem ibi tá a bára wá Nàìjíríà lè rí MTN yarí Glo yarí Airtel yarí gbogbo àwọn tá a sì ń lò ní inú channel wa òun náà nìyí mẹ́tẹ̀ẹ̀ta lines mẹ́tẹ̀ẹ̀ta ta ní kò sí tó connect inú ẹ̀ làwa wò kó dáa ẹ má jẹ́ àṣẹ live tó ráwọn èèyàn nílé pè wọlé ẹ má bínú. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láàrin ìṣẹ́jú péréte ẹ jẹ́ àjọ fi ìrìn àjò yìí ẹ gbọ́ ń tẹ́ ẹ fẹ́ gbọ́ lénìí ẹ bá mi ké sára kẹ́ sí Adérò kẹ́ sí ọwọ́ ọ̀rọ̀gbọ́n àga pé kí wọ́n wá nǹkan fìdílé o kí wọ́n wá fetí gbéyàwó ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Timothy Adégòkè àti Abdulrahman Adédoyin àṣírí mi kọlọ̀bọ̀kọ̀bọ̀ ti gbangba gbẹgbẹdẹ rabadẹ ó tún ti tú sí mi lọ́wọ́ o tí mo fẹ́ jẹ́ kí gbogbo wa gbọ́ ìròyìn ayọ̀ sí ní kì í ṣàṣírí kan náà lọ títí ìròyìn ayọ̀ kan ò ní mo gbọ́ tí mo sì fẹ́ kó tó wa létí nítorí pé Abdulrahim Adédoyin ṣé ẹ mọ̀ pa ń wà ó ti kó sọ́wọ́ páńpẹ́ bá ti mú ó ti wà lẹ̀ ẹ máa bá wa bọ̀ káwa tó máa bẹ́tò yìí lọ ká tó máa bẹ́tò yìí lọ ẹ̀yin tẹ́ wà ní orí YouTube pẹ̀lú wa ẹ wo ibi tí wọ́n kọ subscribe sí kẹ́ bá wa tẹ̀ ẹ́ tí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kẹ́ ẹ lè máa rétò ìwò lọ́tùnlọ́tùn bákan náà àmì aago kan wà lẹ́gbẹ̀ẹ́ subscribe yẹn eléyìí ni wọ́n pè ní notification bell ẹ bá wa tẹ̀ yẹn náà ẹ gbìyànjú kẹ́ bá wa tẹ̀ ẹ bá ti tẹ̀ ẹ́ ní gbogbo ìgbà tá a bá ti ṣe ètò ni wọ́n máa wá gbé alamí sọ fún yín pé àtúntì data bẹ́ẹ̀ náà ni ẹ̀yin tẹ́ wà lórí Facebook a wà lórí Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ ẹ fọ́lò wa bẹ̀ ẹ̀yin tẹ́ wà lórí Instagram ẹ tẹ̀lé wa lórí Gbàgede Ìmọ̀ _22 tẹ́ bá ti tẹ̀lé wa bẹ̀ sáfọ́lò wa Ọlọ́run ó ṣe dáadáa fún wa mi ò fẹ́ ká pẹ́ rárá lórí ètò yìí mi ò fẹ́ sọ iléyá mi ò fẹ́ sọ dìlé pẹ́ ní àárọ̀ yìí ó ní mo rí mẹ́sẹ̀jì kan ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ láti ibi ìròyìn ayọ̀ yẹn tí mo gbọ́ láàárọ̀ yìí ni mo rí mẹ́sẹ̀jì kan láti ọ̀dọ̀ Olúgbadé tí ẹ bá wò ó mi ò mọ̀ bóyá ní fídíò yẹn lọ́wọ́ ṣe ni bá ní ká play ẹ̀ kẹ́ ẹ wo díẹ̀ ń bẹ̀ torí pé níbi ọ̀sẹ̀ tó kọjá tí mi bá ṣí àbí níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ó ní Oríyọmí Hamzat bọ́sítà
tí wọ́n wá sọ pé àṣírí kan tú sáwọn lọ́wọ́. Ẹni tó jẹ́ àbúrò sí Abdulrahman Adédoyin, arábìnrin náà máa jẹ́ Sherifat Fọlákẹ́ Adédoyin. Wọ́n wà nílùú òyìnbó, to be precise wọ́n wà ní Amẹ́ríkà ni wọ́n wà nílùú òyìnbó. Arábìnrin Sherifat Fọlákẹ́ Adédoyin àbúrò ló jẹ́ sí Abdulrahman Adédoyin. Lọ́sẹ̀ tó kọjá mi ò mọ̀ bóyá a lè rí fídíò yẹn, ẹnjìníà bá mi wá fídíò yẹn jáde tá a bá lè rí, ká fi hàn àwọn aráalé díẹ̀ kí wọ́n rí. Bóyá ní ọ̀sẹ̀ yìí, bóyá ọ̀sẹ̀ tó kọjá, ó ní kí náà pé Oríyọmí ni wọ́n jáde ni wọ́n sọ pé arábìnrin yìí ó lọ ń fún àwọn bloggers kọ̀ọ̀kan lówó, àwọn akéwì àtàwọn akọrin, pé kó máa bà àwọn lórúkọ jẹ́, wípé kí àwọn akọrin, àwọn bloggers àtàwọn akéwì kí wọ́n máa fi bà àwọn lórúkọ jẹ́. Bákan náà kí wọ́n gbìyànjú láti máa gbé information irọ́ jáde láti rí pé wọ́n fi dojú ẹjọ́ bolẹ̀. Ní ọ̀sẹ̀, bóyá ọ̀sẹ̀ yìí ó dàbí pé Monday tí ń bá ṣì, bóyá ló jẹ́ Monday ni, ó ní latest video Oríyọmí Hamzat. Látijọ́ náà wọn ò tí ì ṣe fídíò DNA or information yẹn nìkan ni wọ́n mú wá last. Ẹ̀yin tí ẹ wo fídíò náà gbà náà, ẹ má bá wọn pín fídíò yẹn gan o, torí pé bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí, ìròyìn ayọ̀ tí mo ní ni pé ṣé ẹ rí arábìnrin kan ṣo yìí náà, mò ń bọ̀, ó tiẹ̀ dá bíi 4-5 days ago, nínú ọ̀sẹ̀ yìí ni wọ́n ṣe fídíò yẹn, inú ọ̀sẹ̀ yìí ni wọ́n ṣe fídíò yẹn. Ẹnjìníà mi ṣó ti bá mi rí, ó ní the latest video tí Oríyọmí Hamzat ṣe. Ó dìbà wù mí káwo díẹ̀ nínú clip yẹn kí n wá sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lé lórí, torí pé ẹni tá à ń sọ yìí ti wà nù wàhálà. Sherifat tá à ń sọ yìí, àbúrò Adédoyin, ó ti wà nù wàhálà. Fídíò t'Oríyọmí sì ṣe yẹn ló kó bá. FBI, the same FBI, wọ́n ti declare Sherifat Fọlákẹ́ Adédoyin, wọ́n ti declare wanted báyìí l'Amẹ́ríkà o. Kódà wọ́n ti inform gbogbo airports tí wọ́n mọ̀ kó lè bá sá lọ kó l'Amẹ́ríkà, wọ́n ti inform wọn pé wọ́n gbọ́dọ̀ jẹ́ kó kọjá. Orúkọ ẹ̀ ti wà ní wanted list ní tìtorí kéèsì Timothy Adégòkè. Ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ni pé number 1, wọ́n ṣáàjì ẹ̀ fún conspiracy, wípé ó lẹ̀dí àpòpọ̀ mọ́ Abdulrahman Adédoyin láti pa Timothy Adégòkè. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní ó tún gbìyànjú láti bà Oríyọmí Hamzat láti bà lórúkọ jẹ́. Ẹlẹ́ẹ̀kẹta, wọ́n ló tún gbìyànjú láti rí wípé òun da ojú ẹjọ́ rú, ẹjọ́ tí wọ́n fà lọ́wọ́lọ́wọ́ nílùú Nàìjíríà, wọ́n ló ń gbìyànjú láti da ojú ẹjọ́ náà rú. Nǹkan mẹ́ta tí wọ́n fi declare wanted rèé. Àkọ́kọ́ ni wípé wọ́n mú fún conspiracy, pé ó lẹ̀dí àpòpọ̀ mọ́ Abdulrahman Adédoyin láti lọ pa Timothy Adégòkè. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ló dúnkokò mọ́ Oríyọmí Hamzat lélẹ̀ tó jẹ́ pé òun ló ń gbé ohùn sáfẹ́fẹ́ lórí ọ̀rọ̀ Timothy Adégòkè. Ẹlẹ́ẹ̀kẹta ni pé wọ́n ní pé ó fẹ́ dojú ẹjọ́ rú, ẹjọ́ tí wọ́n ń fà lọ́wọ́lọ́wọ́ yìí lórí Timothy Adégòkè. Arábìnrin Sherifat Fọlákẹ́ Adédoyin, tó bá jẹ́ irọ́ ni mo pa, sọ̀rọ̀ kó já mi. American government, FBI, wọ́n ti declare wanted. Ascertain ni mo bá yín sọ̀rọ̀ yìí from a reliable source. Àṣé tá ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ bá ṣe sọ tí ò ní mí nìyí, àṣé wọ́n ti ẹ̀ ń gbọ́ níbi tó yẹ kán ti gbọ́. Tó wọ́n wá ní kí n fàsìkò yìí bá wọn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí mo fẹ́ kà yìí, pàápàá jùlọ dádì wa tí wọ́n wà nílùú òyìnbó, tó jẹ́ pé àwọn gangan ló jẹ́ kíjọba Amẹ́ríkà
kí wọ́n ní interest sí ọ̀rọ̀ yìí. Dáàdì wa Adéwùsì Ismail, dáàdì wa Àrẹ̀mọ John Adeleke, àwọn tí wọ́n kọ ránṣẹ́ ni mò ń kà yìí o. Dáàdì wa Dr. Adéwùsì Ismail, dáàdì wa Àrẹ̀mọ John Adeleke, gbogbo yín ni wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Wọ́n ní gbogbo yín pàápàá jùlọ Mr. Mike láti Amẹ́ríkà, wọ́n ní gbogbo yín lẹ ṣé o. Tí ìbá sẹ́yìn ni ọ̀rọ̀ yìí bá ti dojúrú tipẹ́tipẹ́. Ẹni tó wá jẹ́ olórí gbogbo wọn tán ní dúpẹ́ òun náà lórí Yomi Amsat. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Gbàgede Ìmọ̀ TV náà, BGI TV, wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ wọn. Gbogbo àwọn bàbá tí wọ́n dìde mọ́ ọ̀rọ̀ yìí, gbogbo yín pátápátá ni wọ́n ní ká dúpẹ́. Honorable Taiwo, Honorable Adéwálé Olúyẹmí Taiwo, wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín náà o, wípé ẹ ṣeun gan. Dr. Akínyẹmí Àgbẹ̀dẹ, orúkọ yẹn ni mò ń wá. Dr. Akínyẹmí Àgbẹ̀dẹ, àwọn ni wọ́n wà ní ipò ní Amẹ́ríkà, ni wọ́n wà ní National Assembly. Àwọn gangan ni wọ́n ṣe ètò bí ọ̀rọ̀ yìí ṣe dọ́dọ̀ FBI. Àwọn ni wọ́n ń bá wa fínà mọ́ wọn láti Amẹ́ríkà. Dr. Akínyẹmí Àgbẹ̀dẹ, ẹ ṣé o, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. A dúpẹ́ lọ́wọ́ Inspector General of Police tí wọ́n fi ẹ̀mí òdodo tí wọ́n fi lògbà tí wọ́n fi ṣayé. A dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá pátápátá. A dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá tí wọ́n wà ní ìcháàjì intelligence bureau náà tá lè pè nílùú Nàìjíríà. A dúpẹ́ lọ́wọ́ tiwọn náà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa gbóhùn sókè tẹ̀sí ń fi àdúrà ràn wá lọ́wọ́. Dájúdájú Madam Sherifat Fọlákẹ́ Adédoyin, ó dàbí ìpòhùn náà bóyá dágbá lòun náà máa gbẹ̀yìn sí, torí lọ́wọ́ yìí FBI ti wà. Tárábìnrin yẹn ṣe ni pé arábìnrin yẹn ń pe ó rán ẹnìkan tí ó ń bá ṣiṣẹ́. Ìyẹn wá ń pe àwọn olórin, àwọn eléwì àtàwọn bloggers. Àwọn bloggers kan ti gbowó already. Ìkan wà ní London nú wọn tí gbogbo yín mọ̀. Ìyá àgbàlagbà kan tó dàgbà tí ó mọ̀ kóhun dàgbà yẹn wà bẹ́ẹ̀. Àwọn kan wà Nàìjíríà bí àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Orin kan ṣódẹ̀ ni gbogbo wọn kọ. Orin wo script ni tí wọ́n ti kọ. Orin wo ni orin wípé Timothy bá obìnrin sùn mọ́jú tó sì jẹ́ pé oògùn ìbánisùn tó lò, oògùn yẹn ló pa. Script tó kọ nìyẹn pé kí gbogbo àwọn jọ máa sọ. Ọlọ́run wá mú arábìnrin Sherifat Adédoyin yìí, Ọlọ́run wá mú, ó pe arákùnrin kan tí wọ́n pè ní Pankẹ́rẹ́ ọ̀rọ̀, akéwì nìyẹn. Pankẹ́rẹ́ ọ̀rọ̀ yẹn, ìyẹn ló rìkọ́ọ̀dù conversation wọn àtẹni tí arábìnrin Sherifat rántí. Ìyẹn ní kó san 1.5 million, wọ́n dẹ̀ láwọn rẹ́dì láti san. Wọ́n ti kọ́ fún eléwì kan ní owó, ìyẹn ti kéwì, ó ti sọ̀rọ̀, ó ti borí Yomi, ó bú gbogbo àwọn tá à ń sọ̀rọ̀, ó bú everybody. Number one, èmi gbọ́ yẹn ní ìsọ̀rọ̀, àsórí Yomi náà gbọ́ kò sọ̀rọ̀. Wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá pé Pankẹ́rẹ́ ọ̀rọ̀ pé kíyẹn náà bá wọn kéwì. Conversation wọn, ìfọ̀rọ̀jomi tó rú ọ̀rọ̀ wọn nìyẹn bá rìkọ́ọ̀dù ẹ̀. Iye tí yẹn ló fẹ́ gbà 1.5 million. Wọ́n ti gbàgbé pé wọ́n ti dẹ páńpẹ́lẹ̀ fún Pankẹ́rẹ́ ọ̀rọ̀ yẹn rí. Wọ́n fẹ́ gbé kọ́ńtíráàtì 3 million kan fún un tí wọ́n ní kó wá so hòtẹ́ẹ̀lì àwọn. Tí yẹn pọ̀ tí ò lọ, ibẹ̀ làṣírí, ibẹ̀ ni wọ́n bá ti kọ́kọ́ lo Pankẹ́rẹ́ ọ̀rọ̀ yẹn ṣòwò. Ìyẹn kọ̀kọ́ wọ́n ti gbàgbé páwọn ti fẹ́ lórí. Wọ́n wá tún pé kó bá wọn sọ̀rọ̀, kó bá wọn ṣe ewì jáde, kó fi kátà gbogbo tí Oríyọmí sọ. Nìyẹn bá rìkọ́ọ̀dù ọ̀rọ̀ tó jọ sọ, ìyẹn bá gbé sọ fún Oríyọmí. Oríyọmí wá búlù ẹ̀ síta tó jẹ́ káṣírí tú nìyẹn. Pé Sherifat yẹn Adédoyin tó jàbúrò Adédoyin, òun náà tún ṣe kọ̀ọ̀kan lábẹ́lẹ̀. Ìyẹn gan ló jẹ́ kémi gan nígbàgbọ́ pé lódodo làwọn bloggers kan ń gba owó lóòótọ́ pé kí wọ́n máa sọ kótókótó lórí channel wọn. Ọ́díò tí mo gbọ́ yẹn ló jẹ́ kí n gbàgbọ́. Bá mi pè sí tó bá jẹ́ kó o ti rí ẹnjìníà bá ń gbèsè ẹjẹ́ àjọ wò láàrin ìṣẹ́jú méjì. Ó yá. Tó bá ta rẹ̀ jáde wọn ò ní káàdánwò níwájú Ọlọ́run, wọn ò sì ní kàn níwájú èèyàn.
wọ́n pe pankẹ́rẹ́ ọ̀rọ̀ wọ́n promise ẹ̀ ní millions of naira láti make sure pé wọ́n dì pẹ̀lú Oríyọmí Hamzat wípé kí pankẹ́rẹ́ ọ̀rọ̀ kó bọ́ sí orí afẹ́fẹ́ kó máa kéwì ta ni pankẹ́rẹ́ ọ̀rọ̀ ó máa ń kéwì lóríṣiríṣi láti túlù ṣe láti tún àwùjọ wa ṣe wọ́n wá ní kó kéwì kó yin Adédoyin kó sì condemn Oríyọmí Hamzat kó parọ́ mọ́ Oríyọmí Hamzat káwọn wa máa fọ́n káyé èló lọ bóò ní kí n ti ṣe wọ́n ní táwọn bá ti parọ́ mọ́ àwọn fẹ́ weaken Oríyọmí Hamzat ọ̀dà kí ni content lára content tí wọ́n send ní. Autopsy is out shows that Timothy died of trauma on the night of 5th November 2021 after a series of sex with Miss Adesola, eating receptionist. Timothy was a perpetual drug user, even to the extent of using drug with injection. Besides the bed of late Timothy Adegoke at Hilton Hotel, Ile-Ife. Beside the bed of Timothy Adegoke at Hilton Hotel, Ile-Ife, Viagra sex drug, 10 milligram, Cialis 20 milligram sex drug, Amatem malaria drug, paracetamol were found. Gbogbo bí ẹ bá ti rí ẹ padà sọ. Ṣé ẹ mọ̀ pé ẹlẹ́fẹ́ ṣe kéèsì lẹ́yìn tá a bá ṣe kéèsì tán gbogbo tẹ́ ẹ bá yẹn ẹ pìrìsẹ́ǹtẹ̀ ẹ̀yìn àtẹ́tẹ́ ẹjọ́ débẹ̀tẹ́ ìjọba ẹ sọ. Timothy died of marathon sex with Adesola, the eating receptionist. The autopsy was conducted by 3 professors, 7 professionals, pathologists in the presence of Timothy family and Hilton Hotel owners' representatives. It was discovered that Timothy died of trauma as a result of excess marathon sex. Autopsy report àwọn Adédoyin lẹ́ ń gbọ́ yẹn o tí wọ́n ní kán máa blow kán máa pariwo káàkiri ẹ tún parọ́ mú kú ọ̀hún ẹ tẹ̀ parọ́ ẹ wá lọ fabricate eléyìí ẹ wá ní kán máa spread ẹ ẹ já gbọ́. ọ̀dọ̀ àdúgbò nípa Fọlákẹ́ Adédoyin. láti ọ̀dọ̀ àti Fọlákẹ́ Adédoyin. ẹja sún ẹbí bẹ́ẹ̀. wọ́n fẹ́ kẹ́ bá wa ṣàwọn bí. ó ṣe yí òkè. ọ̀dọ̀ àdúgbò nípa Fọlákẹ́ Adédoyin. láti ọ̀dọ̀ àti Fọlákẹ́ Adédoyin mi. nílé ìlú. ọ̀dà sọ. wọ́n fẹ́ kẹ́ bá wa ṣàwọn fídíò kan àtàwọn èyí kankan ní. ọ̀dà. ìdí èlò ló máa jẹ́. ẹ jẹ́ kí àwọn nǹkan tó ní pé ká sọ ń bẹ̀ ní kí n bá fi mọ̀ mọ́ wá sí àwọn nǹkan tá a máa ṣe lórí ẹ̀ àwọn kan wọn náà fẹ́ ká sí. wọ́n kọ̀fẹ́ kan bí bọ̀bọ̀ yẹn padà ní bọ̀bọ̀ tó ń pa ayé Ìbàdàn wọ́n fẹ́ kan bí. ti kí náà ń pè yẹn kí ni orúkọ ẹ̀ náà. Oríyọmí. ìrẹ́lọ́lọ́run tiẹ̀ ń jẹ́ tó wà ológun dúdú. Ara Oríyọmí. Oríyọmí àbí. náà fẹ́ kọ́ bí kò sí lójú dúdú o. ọ̀dà o ti gbọ́. màá pè é bẹ́ẹ̀ tí bá ti wo iye tó máa kọ́ọ̀sì. ó kẹ́ ẹ pè mí kéjọ́ fún mi. kò sí wàhálà ọ̀dà sọ ẹ ṣe. conversation wọn nìyẹn pẹ̀lú pankẹ́rẹ́ ọ̀rọ̀ ọmọlúàbí táyé rẹ̀ ò ní bàjẹ́. àṣírí bí wọ́n ṣe ń ṣe conversation láàrin ara wọn ò lẹ́gbọ́n yìí arábìnrin yìí ló ń pe àwọn èèyàn ó ní àwọn kan tí wọ́n ń ṣiṣẹ́ fún àwọn ẹni yìí ó ní wọ́n ń lò láti fi bribe àwọn èèyàn kódà eléwì kan ti ṣe ti ẹ̀jẹ̀ jẹ́ òun ti gbowó orúkọ ẹ̀jẹ̀ Kọ́lá Olúkútán òun ló kọ òun ti kéwì tiẹ̀ tó fi bú gbogbo ẹni tó sọ̀rọ̀ pàápàá jùlọ Oríyọmí Hamzat ó ní wọ́n sọ kọ́tọ̀kọ̀tọ̀ lórí program ó ní wọ́n sọ tójú wọn ò tó script tí wọ́n kọ tí wọ́n gbogbo wọn máa sọ síta ó ní pé obìnrin ni Timothy Adégòkè bá sùn títí tẹ̀mí fi bọ́ lára ẹ̀ ó sọ nínú ewì ẹ̀
ó dùn mí pé mi ìléwù yẹn bí ìbà ní kágbá mọ́ èmi ò fẹ́ gbọ́ kógbó dágbàdàgbà yẹn àníìdí ẹ̀. Now conversation ohun tẹ́ ẹ gbọ́ yẹn tí Oríyọmí play yẹn ohun yẹn ní ohun ẹni tí obìnrin tá à ń sọ yìí tó jẹ́ àbúrò Adédoyin tó wà l'Amẹ́ríkà ohun ẹni tó rán nìyẹn sí pankẹ́rẹ́ ọ̀rọ̀. Ohun ẹni tó rán sí pankẹ́rẹ́ ọ̀rọ̀ nìyẹn kó tó di pé pankẹ́rẹ́ ọ̀rọ̀ wá gbé ìyẹn wá rìkọ́ọ̀dù ẹ̀ ó wá gbé sọ fún Oríyọmí kóhun tó wá gbé wá sí program. Obìnrin náà ni Sherifat Fọlákẹ́ Adédoyin bó ṣe ránṣẹ́ sí àwọn kọ̀ọ̀kan kò dọ́dọ̀ tèmi o toró ti wọ̀ pé tó bá dọ́dọ̀ mi àṣírí á tú ọ̀dọ̀ àwọn tó lè lọ náà ló lọ yẹn kò dọ́dọ̀ tèmi kò tí ẹ̀ jẹ́ dọ́dọ̀ tèmi. So sponsor àwọn èèyàn kí wọ́n máa borí Yọmí lọ́rọ̀ lórúkọ jẹ́ kí wọ́n máa dojú ẹjọ́ yẹn bolẹ̀ kí wọ́n máa sọ̀sọ̀kúsọ sáwọn èèyàn lẹ́mìí káwọn èèyàn lè rò pé bóyá irọ́ ni wọ́n ń pamọ́ Abrahamu Adédoyin. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún wa pé this same Sherifat Fọlákẹ́ Adédoyin tó jẹ́ àbúrò tó jẹ́ àbúrò Adédoyin Abdulrahman FBI ti declare wanted báyìí wọ́n ti ń wá lágbára Ọlọ́run gbogbo àwọn mọ́rẹ̀ẹ̀rin lọ́wọ́ máa tó. Èmi wà pé tóbìnrin yẹn máa fi dé Nàìjíríà padà rí wọ́n á dé lọ́wọ́ dé lẹ́sẹ̀ báyìí ni tí wọ́n máa fi fòun náà sẹ́wọ̀n tàbí kọ́jọ dájọ́ kú fún wọn papọ̀. Now Pastor Tibetan àwọn náà ti jáde kódà Pastor Tibetan sọ bí tí Abdulrahim Adédoyin wọ́n sọ bí tó wà fún wa kò wá tán wọ́n sọ báwo ló ṣe lè mú níbi tó wà níbi tó sápamọ́ sí. Ní pápápá ẹjá lọ gbọ́rọ̀ lẹ́nu Pastor Tibetan ká gbọ́ nǹkan tí wọ́n sọ lórí ibo ni Abdulrahim Adédoyin àtàwọn tó kù ẹ̀ wà báwo la ṣe lè mú gan ó yá mò ń bọ̀. máa já ẹ̀ṣẹ́ rí ṣé o ní gbogbo ìdúró kàràkàrà yín gbogbo ẹ̀yin fine boy tẹ́ ìfẹ́ ní pípùsì sójú yìí tí wọ́n bá mú ṣí àkànwé bá jọ mọ́ lórí gbogbo weapon mà ní ẹ̀yà tuntun sẹ́yìn èmi ò máa kọ́kù ẹni tó ń lọ here I respect death every day because tó bá lòun sá fún ikú ó mọ ibi tó tún fẹ́ lọ next ó mọ ọ̀rẹ́ ó mọ ibi tó ń rìn sí ó mọ gbogbo ìyẹn ikú but it's waiting for order. Then àwọn tó pààyàn yẹn Ọlọ́run máa rí wọn wọ́n máa ti dá wọn fún ìparun bẹ́ẹ̀. Proverbs 16:1-5 ó ní mo dá ẹni ibi fún ọjọ́ ibi mo dá ẹni ibi fún kíni ọjọ́ ibi ọjọ́ wọn ló dé yẹn ní dábàá tó wá lọ trace boy tó ń pa tí wọ́n máa wo ìran mẹ́jọ wọ́n ti lè pààyàn rí ṣe ti yẹ tó lọ́wọ́ òun ṣe mistake. When you look at Isaiah 3:10-11 lọ ká dé sálẹ̀ ó ní sọ fún olódodo pé yóò dára fún nítorí pé yóò jẹ èrè iṣẹ́. The wife was calling him the next day. He couldn't get him. The center is also exam. They couldn't get him. Only for police to swing into action when his senior brother alerted the police and they were looking for him. When they got to the hotel, the receptionist, because the wife sent an old receipt and they saw that Hilton Honors Hotel owned by one prince Ramoni. Is it Ramoni? Ramoni Adedoyin. You know, this is a man that has a university, Oduduwa University. When they now traced it, the lady said she didn't know the man, nothing. But eventually, technology revealed that there was a transaction of money into her account. Then police arrested her. Then they said Shemi Jeje. Eventually, revelation came out that the money was paid into the man. Now the police has investigated. They discovered that the man was killed. His blood was taken. And they buried the man with the cloth of the hotel. Eventually, when the workers were arrested, they went to exhume him somewhere, and they arrested the man. The firstborn that they said is the MD of the hotel has run away now. Now this is a man that started the Universal Tutors many years ago in Ife, and there was a time they said he even duped some people when they paid money. He didn't remit the money to wife twice. And this is a man that he says is the Maye of Ife, but right now the Oni of Ife has taken the title of the Maye from him. He's now in police. So somebody that has Rolls Royce is the Maye of Ife. Sir, what did the Lord show about this? Because the family, they are disgruntled, they are angry. Right now, the case is in Abuja, sir. Yeah, thank you, Benga. You see, Proverbs 1 from verse 10, Proverbs 2, verse 6, then Proverbs 30 from verse 6 to 11,
then Jeremiah 6:16, then Jeremiah 29:11, then Psalm 35:10. Then when you look at all these things, and then Psalm 26, 1-5 says, only àwọn ọlọ́lá wọ́n kóra wọn jọ wọ́n wá dá ẹgbẹ́ sílẹ̀ ọ̀rẹ́ péjú stop. You see, gbogbo àwọn olówó Nàìjíríà, they are criminals. They are what? Criminals. Ẹni tó gbé fóònù yẹn, fóònù bọ́ọ̀ yẹn, òun ló du lọ́rùn. Abọ́ méjì ló da ẹ̀jẹ̀ yẹn sí. Then why you are worried about this? Look at what happened in Miran. Are you still very young during Miran as a trouble? In the night, the Igbo man that has Miran, that Rimas College, I think Rimas College. Around Rimas College. No, here in Miran. Rimas Estate. Rimas Estate. Yeah. In the morning, those ladies that came from the nightclub, all the dormitory students are getting missing every day. Tobacco Jani, does being Colinti, Wamagbo, then go to Festac. Wọ́n arrest àwọn kan dẹ́gbẹ́ wọ́n máa ń harvest organs. Nígbà tó máa fi débẹ̀ gbogbo àgbẹ̀ ìgànnà ni ìṣiṣi everything. Gbogbo àwọn governor, there's a governor in Ondo State. Nígbà tó lóun fẹ́ kó jẹ governor, wọ́n náà máa ní ìdáláboyún méjì. Ó ti tó bá jẹ́ ìhun lè ṣerú ẹ̀ o. Nígbà tó di after 3 years, ó ti ronú dáadáa. Wọ́n ti máa fọ́jú yẹn wá àwọn ló ṣe second term lọ́wọ́ yẹn. Wọ́n ti donate nìyẹn. Then bí yìí náà ní 1995, 96, 97, some people came from Kwara. They approached me. Pé ẹni tí ò nílẹ̀ tó tó yìí, ó ń boom. Mo máa wá flag gbogbo nǹkan tẹ́nu ń jẹ́. A dẹ̀ máa wá obìnrin àtàwọn ọmọdé tí ò tí bàlágà ṣe gbogbo ẹ̀mọ́ ní sẹ́mi sà. Èmi wèrè yìí ló fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún. Nǹkan tó mọ̀ yìí lọ ṣe fún first born ẹ̀. Ẹ sábì ó bá yẹ pé ilẹ̀ dẹ̀ ti ṣùgbọ́n apọlọpàá sí yín o, so that you can tell the police more about what you are doing. Ó wá ṣe sílẹ̀ àyè náà mọ̀ bí tó ń ṣe sílẹ̀ àyè. But mi ò ní ìdí ẹ̀ ẹni tó lọ́rùn ṣe ti rẹ̀ ta ló lè kọjú jà sí. I'm a car dealer. The last job I'm doing was booming. I deal on car for 10 years. Mi ò ṣàgbèrè mi ò lu jìbìtì níbo lówó yẹn fẹ́ wà òun náà la fi ń kọ́ kàtídra ó sì kú kí n ṣe àwọn ọmọ ìjọ ló dáwó yẹn mo tọ́jú ẹ̀ fọlọ́mi that's my vision. Ṣé church tá ń kọ́ yìí ń sìn kì í ṣe hall kì í ṣe ilé olùṣọ́ bí mo ṣe gbé báàgì wọ́ bí náà òde ó létí tí mo kàn rí tó yàtọ̀ ni pé helicopter máa wà títì yẹn tí máa fi gbé báàgì méjì tí mo ṣe need nǹkan tó kù even in my first house when I was moving down here àwọn ọmọ àdúgbò la kó wọn jọ. Nígbà tí wọ́n lọ kẹ́rù mi tó ń bọ̀ wọ́n dá wọn dúró, they remove everything from the truck. But the man is living in our area, we will not see him again. This man normally dash us money, give us everything, this and that, and they took everything. Nígbà tí mọ́tò máa fi dé bí ẹrù dà, wọ́n láwọn ọmọ àdúgbò ti yọ gbogbo sáà okay, yẹ ká wọlé ká lọ sùn. Ìgbàgbé ẹ̀ today, àmú kankan wá, àlẹ́ mú kankan lọ. Mi ò ṣe Adébóyè, Oyèdèpò àti Adébóyè ló tún fọ̀nà mọ́ Oyèdèpò ọmọ Adébóyè ni nítorí ibi tó ń rìn sí lọ́nà Ìjẹ̀bú púpọ̀ náà ló níbi tó ń rìn sí àwọn táṣìírí ẹ̀ tú láṣìírí ẹni tí máa yàn àtàwọn ọmọ ẹ̀ ti pa is 300 eléyìí tọ́lọ́pàá ń wá yẹn ò ní mínì. To come back to your question eléyìí tọ́lọ́pàá ń wá yẹn ọmọ yẹn ò lọ sí Amẹ́ríkà ó wà ní West Coast wọ́n máa mú wá. He's still coming, no matter how. When you look at Proverbs 3, only length of days is what? Is your hand. Then the 10th commandment says, thou shalt not kill. Thou shalt not. That statement, thou shalt not kill. Then ẹnikẹ́ni tó bá dẹ̀ ṣe mistake ìpànìyàn, idà yẹn ò ní kúrò nílé ẹ̀. And when you look at 2 Samuel 11, 1-10, ó ní níparí ọdún, àwọn ọba máa ń lọ sójú ogun to get more territory to themselves. Yes. Only that day, David did not go. Ó wà lókè ilé, ó wá rí ìyàwó Ọ̀ráyà. That's Bathsheba, sir. Yes, sir. Ó wá ní kó lọ pè wá. Nígbà tó impregnate ẹ̀ tán, ó ní kó lọ pè Ọ̀ráyà wá lójú ogun. You want him to top it, sir? Yes. Nígbà tó wá dé yẹn náà,
my boss is fighting àpótí ẹ̀rí wà lójú ogun conscience nìyẹn o ó lóun ò lè lọ ó wá sùn sí ẹnu ọ̀nà ọ́fíìsì Dáfídì so nǹkan tó wá báyé Dáfídì jẹ́ ni pé lẹ́tà tó kọ fún Uriah pé kó lọ fún the commander nígbà tí commander wá rí ó jẹ́ pé àbí ti Dáfídì ti bàjẹ́ ni báwo ló ṣe fẹ́ pa bọ́ọ̀yì kí ló fẹ́ pa bọ́ọ̀yì fún ó ní kó fi sójú ogun níbi tó ti lé kó withdraw support and the boy was killed láti ìgbà yẹn the controller the general in his camp never respect him again nígbà tí the second king 18 and 19 second Samuel 18 19 and 20 ọjọ́ tí Absalom fi kọ́ sórí igi wọ́n dúró gbókó gbẹ́mìí mi ni wọ́n sì lè tún kọ́ gbé bọ́ọ̀lẹ̀ but ikú Uriah yẹn is still reverend the whole place àwọn tó ń mú àtàwọn tó báyé mú ọní ṣebí bàbá mi nìyẹn ìyá mi nìkan ló ti kú kí wọ́n á dé ìsìnkì sọ fún bàbá yé. Inside the cooler, like meat. Yeah. That was argument. They didn't allow them to enter. They now spray the blood. They saw inside the cooler. So then again, nígbà tí wọ́n lọ ṣe tó ń ṣe seminar ní Yaba, wọ́n máa mú wọn ayé wọn ti bàjẹ́ ilé yẹn ti bàjẹ́ bẹ́ẹ̀ yẹn. Wọ́n ò tiẹ̀ tẹ̀lé wọn káàkiri nǹkan tí bọ́ọ̀ yẹn wá ṣe láyé ọmọ yẹn ṣe. Ó bí ìbejì. Yes, sir. And he's a brilliant boy. Yes, an accountant. Ó kàn ní carelessness díẹ̀ ní tiẹ̀ ni because ó lọ́lọ́pàá tó ń gáìdì ẹ̀. Táwọn ọlọ́pàá yẹn bá tẹ̀lé wá sí hòtẹ́ẹ̀lì wọn lè ṣe jàtìjàtì yẹn fún. Timothy Adigoke. Yes, then téèyàn bá rìn síbi tí ò yẹ kó rìn sígbà míì nǹkan burúkú máa ń ṣẹlẹ̀. Gbogbo Hilton ọ̀nà yìí tiẹ̀ ta ló fún ní franchise yìí tiẹ̀. Hilton Honors. No, gbogbo honourable hotel. Báwo ni Ògànná ṣe fẹ́ wà honourable Gbénga tó bẹ̀rẹ̀ wàhálà ẹ̀. Báwo ni Ògànná ṣe fẹ́ wà honourable àtẹ̀yìn ò gbé bẹ́ẹ̀. Hilton Honors. Kì í lo honour ń bẹ̀ ṣé bọ́n náà ti pààyàn yìí àṣẹ honour ìnàbí kan withdraw license wọn kí ìjọba take over ẹ bá gbé ìlú òyìnbó wọn ti take over everything. ṣe ti yẹ ẹ́ ń sìn kí nìyẹn àwọn ọba Ìjẹ̀bú Òde gbogbo wọn náà ṣe bí orú ẹni tó lóun fẹ́ ṣe pastor ṣẹlẹ̀ ń sìn tí Lágùn Adésànyà ṣe bó rántí kan tó ṣẹlẹ̀ táwọn bàbá wọn nígbà tí bàbá jẹ tó ti dálẹ̀ níjẹ̀bú wọn gé lápá nìyà wọn ṣùgbọ́n ọlọ́pàá náà wà nínú gbogbo kíní wọ̀nyí gbogbo àwọn pastor tó jẹ wọ̀nyí àti secondary school náà ti bẹ̀rẹ̀ cultist ni wọ́n they know themselves ṣe bó máa approach wa ọjọ́ kan ni mo wà airport Adébóyè rányàn kan sí àwọn bíi mẹ́fà ikú but he's waiting for order then àwọn tó pààyàn wọ̀nyí Ọlọ́run máa rí wọn wọ́n máa ti dá wọn fún ìparun bẹ́ẹ̀ Proverbs 16 verse 1 to 5 ó ní mo dá ẹni ibi fún ọjọ́ ibi mo dá ẹni ibi fún kíni ọjọ́ ibi ọjọ́ wọn ló dé yẹn dẹ́dá bá tún wá lọ trace boy tó ń pa tí ńláńlá omi òkun náà lò tọ́lọ́gbà mortuary. So the church in Ojodu that day they were doing a program and tó ń lu gángan ó dẹ̀ ṣubú dẹ̀ kù síbẹ̀. The church politician. Wọ́n ti lò ó. Serious sir. Wọ́n ti lò ó. So wọ́n ní Abdulrahman Adédoyin wọ́n ní kò kúrò kò lọ Amẹ́ríkà kankan kò lọ lóyìnbó wọ́n ní West Coast ló wà ìyẹn ni pé Western Africa yìí náà ló wà o èyí tó túmọ̀ sí pé káṣá máa wọnú Nàìjíríà yìí àbá àárín gbùngbùn bóyá Ghana gan ni gbogbo ayé sọ pé wà Ghana ó ní gbogbo ayé sọ pé wà ó dẹ̀ dá mi lójú pé ọwọ́ tó pẹ̀lú ògo Ọlọ́run ọwọ́ ti tó báyìí ó kú ká gbọ́ pé announcement pọ́wọ́ ti tó wọ́n á dẹ̀ bú wọ́n á dìde Nàìjíríà yìí pẹ̀lú ògo Ọlọ́run àtòun àtẹ́stà àti Moshood kò síbi tí wọ́n fẹ́ gbà o ẹnìkan tó tún kún wọn ní ìsìn Alhaja Sherifat Adédoyin tí í ṣe àbúrò Adédoyin mo fẹ́ rò bóyá mo gba orúkọ yẹn Alhaja Sherifat Fọlákẹ́ Adédoyin tí í ṣe àbúrò Abrahamu Adédoyin wọ́n ti wá di mẹ́rin báyìí tí FBI tó ti declare wanted mo mọ̀ pé láìpẹ́ ọwọ́ àtó gbogbo wọn á máa rù wọ́n bọ̀ Nàìjíríà pàápàá jùlọ pàtàkì ẹ̀ ti gbọ́ hit wípé Abdulrahim Adédoyin ò sí l'Amẹ́ríkà kò sí ìlú òyìnbó kankan ìlú Áfíríkà yìí kódà kì í ṣe gbogbo Áfíríkà sí West Africa náà ló wà ó yá ẹnu ká lọ kọ́ gbé wá fún wa bẹ̀ ni kọ́wọ́ sì tó kóun náà wá kó máa wá bẹ̀rẹ̀ sí ní rojọ́ ọtẹnu ẹbí tó bọ́bẹ̀ ṣe kú àti bí bíṣu ṣe kú àti bọ́ṣẹ̀ ṣe pa bọ́bẹ̀ ṣe bẹ́ ó di dandan ká wá gbọ́ lágbára Ọlọ́run ọba tí mò ń rò tó sì ń dùn mí tó ń bà mí nú jẹ́ ni pé
ṣó yẹ kó ku ẹnìkan lẹ̀ Yorùbá ṣá tó máa bá wọn ṣe játijàti báyìí tó máa bá wọn ṣàtakò fáwọn tí wọ́n ń gbé ọ̀rọ̀ yìí síta. Èló ni wọn bá fún yín o láyé yìí, èló lẹ̀ bá gbà lọ́wọ́ ẹnikẹ́ni, àti pé ṣó yẹ ká rẹ́ni tí ó tẹ̀wọ́ gbowó kan ṣá ẹ kó wá màá bá yín parọ́. Báwo ló ti rí lára àwọn èèyàn, ṣé kò rí wọn lára ni? Ẹ kó owó ẹ má wọ̀rí, ṣé wọn ò rò lọ́kàn rẹ̀ pé owó ẹ̀mí ẹlẹ́mìí ló gbà? Yorùbá lẹ́ni tí ò ti kú kò mọ orúkú tó máa pa òun. Ṣẹ̀rífà tó ń fún àwọn èèyàn lówó pé kí wọ́n máa bọ Oríyọmí lórúkọ jẹ́ àtàwọn tí wọ́n sọ̀rọ̀ yìí. Ṣé Ṣẹ̀rífà yẹn ò mọ̀ pé jọ̀kànjọ̀kàn irú ikú yẹn lè tọ́ sóhun náà ni? Ó lè wọ mọ́tò nílùú òyìnbó kó jẹ́ pé ọwọ́ alágbèdá ló máa bọ́ sí kí wọ́n dẹ̀ fòun náà ṣòwò, àbí kò mọ̀ ni? Àwọn tí wọ́n wá ń gbowó tí wọ́n ń fún lówó bribe pé kẹ́ ẹ máa sọ̀rọ̀ láti fi ba àwọn èèyàn jẹ́, ṣẹ́yìn gan òró làákàyè yín ni pé irú ẹ̀ lè tọ́ sí yín tọ́ sọmọ yín? Ó dẹ̀ fira yín sí pé tó bá jẹ́ yìí lẹ́bí Timothy ńkọ́, ipò wo lẹ fẹ́ wà? Tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní bá àwọn èèyàn lórúkọ jẹ́ kiri. Ẹ gbọ́, kò sí hidden place, kò sí bí àsápamọ́ sí o fún òbílẹ̀jẹ́ ò níbi tí ó sàpamọ́ sí. Lágbára Ọlọ́run FBI, Ọlọ́run á fún yín ṣe o. Bàbá wa nílùú Amẹ́ríkà tẹ́ wà National Assembly tẹ́ ń bá wa dá sí, ẹ ṣe wọn lù yín lọ́gọ̀ ẹnu. In fact gbogbo ayé ló dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣe wọ ẹ bá wá jáde, ẹ bá wá Ṣẹ̀rífà jáde kóhun náà wá ro tẹnu ẹ̀. Owó ogbó tí wọ́n ní, owó ọ̀kà, owó olè, owó pípààyàn tí wọ́n ní, tí wọ́n fi sponsor àwọn èèyàn pé kọ́ máa ba àwọn èèyàn lórúkọ jẹ́ kiri ká lè fẹjọ́ ṣègbè kórí ẹjọ́ lè wọgbó. Owó náà jẹ́ kí wọ́n wá jẹ́rìí ẹbọ ni wọ́n ti rí. Owó ẹ̀jẹ̀ tí gbogbo wọn náà, ìyẹn ni kó tiẹ̀ dìran ní. Ìyẹn ni kó dìran. Ṣó yẹ ká rẹ́ nìkan ẹbí míì wọ́n máa dìsọ́nà Adédoyin straight ní àtọmọ ẹ̀ pé rárá o, àwọn ò mọ̀ rí kìí ṣe bí àwọn o, ẹlòmíì gan lórúkọ àwọn kan papọ̀ ni. Ṣùgbọ́n ìwọ náà tún wá jẹ́ conspirator, ìwọ Alájà Ṣẹ̀rífát Adédoyin, ojú máa gbà mí tì fún gbogbo yín o. Àṣé gbogbo ìran yín pátá ìran apààyàn ni yín, àṣé gbogbo ìran yín ìran afiniṣòwò ni yín. Òun náà tó wà l'Amẹ́ríkà ẹ mọ̀ bóyá owó ẹ̀jẹ̀ yìí lọ́jọ́ nọ́mbẹ̀ tó fi jẹ́ pé òun náà wá ní oríláyà láti máa sponsor àwọn èèyàn. Conversation yẹn ìjọ tó rí Yọmí ṣe tí mo gbọ́ mi ò mọbi tó gbà lọ lára mi pé how could you people descend so low? Ṣé ẹ fẹ́ forí ẹjọ́ ṣègbè ni àbí báwo ẹ fẹ́ forí ẹjọ́ gbogbo? Ọlọ́run á máa mú gbogbo wọn o lágbára Ọlọ́run. Iléèwé wọn àti hòtẹ́ẹ̀lì wọn láìpẹ́ láì jìnnà ìjọba máa pàṣẹ pé kán lọ wó méjèèjì dànù. Ẹ̀yin tẹ́ ẹ sì lọ́mọ níléèwé Oòduà University, ẹ jẹ́ tètè yá máa mọ́mọ yín kú òun bẹ́ẹ̀, torí láìpẹ́ láì jìnnà àmà òfin ìjọba máa tó lù mọ́ wọn lórí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni tí òtẹ̀ yẹn náà yẹn kọ́ tiẹ̀ gbàgbé ẹ̀, it's a done deal. Ìyẹn ti lọ already lágbára Ọlọ́run. Tó oníyanṣẹ́ ọlọ́kà ṣé táyì náà bá dẹ̀ torí sí ẹ bá ń kọ́ sí kọ́mẹ́ǹtì, ẹ bá bínú pẹ́ lè pè wọlé lẹ́nìí. Facebook lẹ ti ń wò ní, Instagram ni àbí YouTube, ibikíbi tẹ́ bá ti ń wẹ̀ sá máa kọ́ sí kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀. Mo fẹ́ ka kọ́mẹ́ǹtì rẹ kan tẹ́yìn náà tẹ́ gbà lérò tẹ́ lérò tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Timothy Adédoyin, Abrahamu Adédoyin àti Timothy Adégòkè. Ọlọ́run á ṣe dáadáa fún wa. Oníyanṣẹ́ ọlọ́kà ṣe wà tẹ́ bá àfẹ́fẹ́ jẹ́ gbogbo yín náà lẹ́sẹ̀ mí sọ fún yín pé èbúté ayọ̀ lájà sí, èbúté ayọ̀ náà lájà sí. Tí wọ́n máa gbọ́re ni lágbára Ọlọ́run. Mo gbà pé ọmọ Yorùbá a ṣetán lóòótọ́ láti sọ pé gbogbo òbílẹ̀jẹ́ ó ti dàárọ̀ fún wọn, ó di gbére fún wọn lágbára Ọlọ́run ọba. Ẹ ṣé o, mo dúpẹ́ o. Èmi Aláròyé Adébáyọ̀ Àbúrò ọ̀bà tíṣà lábẹ́òkúta ló ń ṣe ládùúgbò àpòjú tẹ fi wò mí ò ní fún etí tẹ̀sí fi gbọ́ mi ò nídìí láyọ̀. mi ò máa bójú ogun láyé o, bá má ti múra sílẹ̀, láti ìgbà ìwé ni bá má ti múra sílẹ̀. Ǹbá wá ìbọn àdá àti ọkọ̀, bá rẹ̀ tó àtọ́ta, bá rà bọ́ ẹlẹ́nu mẹ́fà láti jàjà òmìnira. Ń bá lọ sílé àwọn tó bá fẹ́ pè mí ní ìyàwó. Tí ń bá nílé ẹni gbógun máa fi bẹ̀ ṣe bùdó ìjà. Bàbá ò dákun dábọ̀, ọ̀tá hàn wá ò láyé. Elédùmarè ayé mi dáwọ́ rẹ̀ o.
ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, Bàbá Gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànà kú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá Gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ, tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀, má gbé kúò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, Bàbá Gbàgede ìmọ̀ TV. Èdùà Òkè ló dirí ẹwà fákòkò o, bí ọ̀kín bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160. BGI TV, Bàbá Gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ kùtà. Bàbá Gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.